أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين أونك يا معين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وآله وصحبه ومن تبع سنته إلى يوم الدين afi ọpẹ́ fún Ọlọ́run afi ọpẹ́ fún Ọlọ́run mi ò gbọ́ tẹ́lẹ̀ a ṣe ìkẹ́ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkan náà kó má mọ lórí òun nìkan kó káàkiri gbogbo ará ilé rẹ̀ àti àwọn tí ó bá lò gbà ìkẹ́ náà kó kárí ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí a ti fi títóbi fún Ọlọ́run pàápàá jùlọ ọba tí ó fún wa ní ọjọ́ ìní ó ní ká dá ọjọ́ pé a rí àfà a rí àwọn ọmọ kéwú bẹ́ẹ̀ náà la rí àwọn òbí bẹ́ẹ̀ náà la rí àwa tí wọ́n fìwé pè láti wá bá wọn ṣe ayẹyẹ ọba tí ó ṣe léyìí fún wa ọba yìí náà ni a fi ọpẹ́ fún o kò sí nínú ọ̀ranyàn láàrin àwa àti Ọlọ́run pé dandan tá bá bẹ̀ ó dẹ̀ ní láti gbọ́ àwọn kan gbọ́ bẹ́ẹ̀ tó ìpọ́ Ọlọ́run ló ń gbọ́ ni ó fi gbígbàdúrà yẹn ó fi pamọ́ tí mi ò bá ṣe níwòye last year gbogbo ìmọ̀ràn tó hùn kí ẹ̀dá ó dá pé màá ṣe báyìí tó bá di April màá ṣe báyìí tó bá di May tó bá di June títí tó fi wọ February or December mi ò rò pé elérò kan gba gbogbo ohun tí kálukú gbà lérò mi ò rò pé ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run yọ̀ǹda láti ṣe àwa tọ́lọ́run wá ṣẹ́kùn lé ní tá a da àníyàn agbèrò Ọlọ́run dẹ̀ fún wa ṣe ọba iná ni a fi ọpẹ́ fún ọ mo kí gbogbo ìjókòó mo kí gbogbo ẹ̀yin ìlàrí Ọlọ́run kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀yin rijalullahi wa ibadullah ẹ̀yin ahimmatul masajid wa khutaba ulijawami mo kí gbogbo yín láì dá ẹnìkan sí mo kí the proprietor tí wọ́n dá ilé kéwú yìí sílẹ̀ tí wọ́n ń pè ní Madul Qalam li tahfizil Qur'an mo tún rí ń bò mí wọ́n ní Madul Qalam li dirasatil arabiyya wal islamiyya gbogbo ẹ̀ náà wọnú ara wọn a lè gbọ́ alukurani yé tá a bá fi èdè lárúbáwá tá a fi kún mo kí àfà Khalifat Sheikh Dr. Abdul Ghaffar Adénọkàn Ọlọ́run jẹ́ ká rí yín báyọ̀ ọba tó ní kẹ́ máa gbà á lérò ó dẹ̀ ń gba ṣíṣe mo wá bí níbi oṣù mélòó kan sẹ́yìn wọ́n tún ń ṣàṣàlátù jọ Thursday jọ Monday ní àṣì ilé school ti tún bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká sọ pé Allahu Akbar ọba tí ó ń fún yín ní gbogbo ẹ̀ ṣe àìnímọ̀ ṣe kò ní fi ṣàdánwò fún yín o ìbẹ̀rẹ̀ lélẹ́yìí tá à ń rí Ọlọ́run á jẹ́ kó máa lọ síwájú sí i á pọ̀ á pẹ́ lọ títí wọ́n láwọn ẹni Ọlọ́run wọ́n láwọn tí ẹ ti ara wọn jáde wala la ilaha illallah lẹ́yìn tí wọ́n mú kí gbogbo àwọn àfáà tó wà ń kalẹ̀ ọba rẹ̀ àtọ̀dọ̀ Sheikh Taofeek gbogbo ìgbà ọba tí ó dà yín pọ̀ àti àléfà àtàwọn yòókù náà kò ń rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ fámílì wàláì tàláì yálùkù máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àfáà lèmi náà wí ará mi ìkéwú lọ́dọ̀ ẹ̀ ọba tí ò fi bẹ́ẹ̀ sáàrin yín lánàá kò ní fi bẹ́ẹ̀ sáàrin yín lénìí kò dẹ̀ ní fi bẹ́ẹ̀ sáàrin yín lọ́la wala la ilaha illallah mo kí gbogbo àwa executive pátá níwòye last Saturday àwa bí kan tá ń jẹ mùkẹ́ mo kí chairman mo kí financial secretary mo kí gbogbo àwa kí ni orúkọ wọn náà fellow of chartered accountants wọ́n pọ̀ bí rẹpẹtẹ lọ́kùnrin àti lóbìnrin alájà Ọlọ́run níjẹ́ kẹ́ máa padà síbò àti gbogbo àwa yòókù náà tá ti gba fellow bẹ̀ tí wọ́n ti celebrate ẹ̀ fún wa á sì ń bọ̀ wá dọ̀ yín àá gbà á wà jẹun lọ́dọ̀ yín ọ̀làlà mo rò pé gbogbo eléyìí náà ìdùnnú Sumfat ní branch ń bí náà ni because tẹ́yẹ bá wà nínú ìjọ kan tíjọ náà ń progress tí gbogbo àwọn mẹ́mbà náà ń progress inú èèyàn máa ẹ̀ níwálẹ̀ láéláé o ọ̀làlà ìlàhílọ́lá mo kí gbogbo àwa ẹbí àwa oní nǹkan ìní àwa òbí lọ́kùnrin àti lóbìnrin Ọlọ́run tó kó àwọn ọmọ wa jáde lẹ́nu ọba tí ó kó àwọn ọmọ wa tó fi wọ́n sọ wá lórúkọ rẹ̀ lẹ́nu adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn kan bímọ tí wọ́n bẹ́ẹ̀ wọ́n Ọlọ́run fi àwọn ọmọ yẹn gbé wọn jáde lọ́nà tí ò gbà tó dáa pé wọ́n ti ṣe é lọ gbé bàbá ẹ̀ tì mọ́lé gbé yẹ́ ẹ̀ tì mọ́lé tẹ bá ta àwọn méjèèjì mọ́lé wọ́n á produce ibi ìtọ́mọ wọn wà gbogbo ará àdúgbò wa tẹ̀lé wọn lọ sí police station
gbogbo ará àdúgbò a máa tẹ̀ wọ́n lọ sí pàǹtí kí ló ṣẹlẹ̀ aláàjì ọmọ yẹn ló tún bẹ̀rẹ̀ ọba tí ò ṣe ti yín bẹ́ẹ̀ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo kí àwọn graduate wa náà in absence wọ́n ti dé bẹ́ẹ̀ wọn ò tí ì dé sí ojú agbo àwọn ọmọ náà Ọlọ́run á bá dá wọn sí o ẹ̀yin òbí ẹ̀ ṣàmì. wọ́n ní àwọn tí la ilaha illallah عطيف السراء أمانك بأمما ماتنا خير الناس بسر سمما شمس الهدى مولانا لا إله إلا الله محمد مولانا إسيانني خليفة تجاني مولانا إسيانني خليفة تجاني مولانا خليفة عن سيد الأجنان مولانا لا إله إلا الله أدينك مولانا لا إله إلا الله أدينك مولانا لا إله إلا الله أدينك مولانا الله يا الله يا الله مولانا الله يا الله يا الله مولانا يا ملجأ القصيد يا غوثه مولانا لا إله إلا الله أدينك مولانا لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا 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 الله وأمشي إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ممدنا مرشدنا لله عشق إبراهيم عبد الله 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 ممدنا مرشدنا لله عشق إبراهيم عبد الله ممدنا مرشدنا لله عشق إبراهيم عبد الله 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 ممدنا مرشدنا لله عشق إبراهيم عبد الله أبى القلب إلا أن يكون متيما
كيف غرامي بنبي مهيما ممدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله ممدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله 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 ممدنا مرشدنا للشيخ برهم الشيخ إبراهيم عبد الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا لا إله إلا الله 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 إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله لا الله لا إله إلا الله Allah 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 لا إله إلا الله لا ثم سلام الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله 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 إلا الله الله إلا الله الله إلا الله الله إلا الله إلا الله 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 الله إمام اليوم كل بهذا الوقت وقت برام إلى الله الله إلى الله الله ورسل وتكك والرفان برهام إلى الله الله إلى الله الله سجاياك قياس الوقت برهام إلى الله الله إلى الله برهام إلى الله الله إلى الله الكسر إن عليك سير برهام إلى الله الله إلى الله الله بل علي لوب برهام إلى الله الله إلى الله الله يا مقلب في لاوت والعوت برهام إلى الله الله إلى الله الله يجب في تبارك قسم لكوت برهام إلى الله الله إلى الله الله كان بناسوت وسر الله برهام إلى الله الله إلى الله الله أسر سر لسر لا سر برهام إلى الله الله إلى الله الله سيدنا محمد
رسول الله عليه سلام الله اللهم صل على سيدنا محمد الفاتح الماء وكلك والخاتم الماء سبقنا ذو العاقب الحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. الزيادة منا إليك يا رسول الله. ẹjẹ́ yorùbá ní Muhammad dáadáa ẹjẹ́ àti yorùbá ní buwa Muhammad ọ̀dọ̀ bàbá wa náà ni à ń lọ padà bàbá wa lecturer bismillah. Allah. bisimilahi rahman rahim. Allah Allah. tún fi ọpẹ́ fún Ọlọ́run. alhamdulilayi. mo ti kí wa lẹ́ẹ̀kan ibi tí a kíra wa dé òun náà ni pé à ń retí àwọn bàbá wa a dẹ̀ dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá wa ṣọ́ wọn débi láyà tàláfíà láti odidi ìlú Abẹ́òkúta. Lẹ́ẹ̀kan náà a tún fi gbogbo àsìkò à ń fi gbogbo títóbi à ń fi ọlá àwọn ẹni Ọlọ́run a fi ń kí àwọn bàbá wa Fọdílátù Sheikh Muhammadu Salis Alao Adénẹ́kàn. Ẹ jẹ́ ká sọ pé ṣéèwù. Ẹ jẹ́ ká tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ká sọ pé wallahu ya'thimuka minan nas. Ọlọ́run kó bá wa ṣe bẹ́ẹ̀ wọ́lá bó ṣe ṣe bẹ́ẹ̀ fáwọn ẹni ìṣíwájú tó ṣọ́ wọn tó dáàbò bò wọ́n àwọn bàbá wa tèmi náà Ọlọ́run má ṣàbá wa ṣọ́ wọn Ọlọ́run kó bá wa dáàbò bò wọ́n Ọlọ́run kó má bá wa sọ agbára dọ̀tún ní gbogbo. Ó ti wà ní kí àwọn bàbá wa ń lé ká máa lọ jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ Ọlọ́run tí wọ́n gbé lọ́wọ́ àti àníyàn re àti ìfọkànsí wọ́n ń ṣe tọmọ ọlọ́mọ ká máa sọ pé ti ọmọ tiwọn Ọlọ́run má ṣàbá wa dá yín sí o Ọlọ́run kó bá wa pẹ̀lú yín sà Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o òòrùn yín ò ní wọ̀kùn láíláí wala la ilaha illallah wala àwọn ẹni Ọlọ́run. Ibi tí a bọ̀rọ̀ dé a ti kí gbogbo wa mo wá fi gbogbo kíkí náà mo ti fi bàbá mo fi pa ládé àbí mo fi dé ládé. Ohun tí wọ́n ní ká bára wa sọ wọ́n ní ká bára wa sọ nípa importance of memorization of Holy Quran. Kí láǹfààní kí lọ́lá tó ń bẹ nínú káhálù Quran. Màá sọ ní ṣókí máa hàdà àwọn kan díẹ̀ sí nítorí pé ta bá wo àwùjọ wa lẹ́nu a rí ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú tí wọ́n ti sọ di tàfíìsùl Qur'an ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ wọ́n ti sọ di ilé kéwú bẹ́ẹ̀ náà ni challenge bá pọ̀ láàrin àwùjọ wa lẹ́nu wípé kí ní essence Qur'an tí wọ́n sọ pé wọ́n ké mò ń padà bọ̀ wá síbẹ̀ yẹn ṣáde kákọ́kọ́ Qur'an akọ́kọ́ dúpẹ́ fún àwọn àfáà wa tí wọ́n gbèrú ìjókòó yìí kalẹ̀ láti máa lè fi kọ́ Al-Qur'an nítorí pé Al-Qur'an òun náà ni ìwé òfin wa láì mọ̀ Al-Qur'an kò lè rọrùn fún wa láti lè mọ̀ bí a ṣe fẹ́ sin ẹ̀sìn òun lọ́lọ́run fi sọ gbogbo ohun tó ń bẹ nínú ẹ̀sìn Ọlọ́run dèkóòdì gbogbo ẹ̀sìn tó ń bẹ ní tó ń jẹ́ Al-Qur'an lápapọ̀ láti máa wá jókòó ka Al-Qur'an ní gbogbo ìgbà àǹfààní ló wà ń bẹ ẹ̀kọ́ ló wà ń bẹ bẹ́ẹ̀ náà ni ìmọ̀nà ni nítorí Ọlọ́run ti sọ nínú Al-Qur'an rí ọ̀pọ̀lọpọ̀ àyà nínú Al-Qur'an tó ń sọ fún wa pé Al-Qur'an hudan lil alamin is a guardian to all mankind. Nígbà tá à ń bọ̀ wá sílé ayé tọ́lọ́run rán ànábì Adam wọ́n nígbà tó sọ̀kalẹ̀ Ọlọ́run sọ fún pé fa inna ya'tiya minkumul huda ọ̀dọ̀ èmi Ọlọ́run bá ní guidance àti máa wá bá ṣe fẹ́ lo gbogbo ètò ìgbésí ayé wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ètò ayé gbogbo ohun tó kó pọ̀ sínú gbogbo ẹnu Kùránì ti detail fún wa gbogbo ẹ̀ ládẹ̀ ní láti tẹ̀lé láti máa wá jẹ́ kó ka Al-Qur'an ní gbogbo ìgbà a máa rí àǹfààní ń bẹ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ọmọ min baitin min buyutillah ó ní kò ní sí nínú ilé Ọlọ́run kan yatadarrasuna bainahum yatlu kitaballah tí wọ́n ń ka Al-Qur'an wa yatadarrasuna bainahum tí wọ́n dẹ̀ ń ka Al-Qur'an tí wọ́n fi ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ illa nasalati alayhi sakina àyàfi kí ìfọ̀kànbalẹ̀ máa sọ̀kalẹ̀ lé wọn lórí
wa hafatihul malaika ó ní ẹ̀rí àwọn màláíkà náà máa sọ̀kalẹ̀ wọ́n á máa rọ́ kiri káàkiri wọn ní gbogbo ìgbà wa gashiyatuhumur rahma ó ní ẹ̀rí ìkẹ́ Ọlọ́run wa zakarahumullahu ma fi ìmọ̀ ìdáwó gbogbo àwọn tó wá jókòó sábẹ́ bòójì pé wọ́n ń ka alukuran ó ní bẹ́ẹ̀ náà lọ́lọ́run á máa rántí wọn ní gbogbo ìgbà bí ẹni bá ń ka alukuran Ọlọ́run á fi alukuran á fi ṣe protection fún ilé ayé ń bí bẹ́ẹ̀ náà ni a fi san ẹlẹ́san tó bá dijọ́ gbéǹde alikiyamọ̀ èyàn ò ní máa ka alukur'an kọ́lọ́n kó máa lékún ìdáyà ẹ̀ èyàn ò ní máa ka alukur'an kọ́lọ́n máa lékún tó ń jẹ́ ìmọ́lẹ̀ lára ẹ̀ èyàn ò ní máa ka alukur'an kọ́lọ́n kó máa fọ̀nà mọ́rú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run sọ fún anabuwa Muhammad sallallahu alukur'an ó ní innahum fityatun amanu bi rabbihim fasidnahum huda ó ní orí àwọn ọmọdé kéékèèké fityatun ọlọ́mọdé kéékèèké ni wọ́n amanu bi rabbihim wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run ìgbà tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run ọba wọn tán bẹ́ẹ̀ náà ni wọ́n ń ka alukuran ó wá ní fasidnahum huda àwọn Ọlọ́run ọba náà wá ń ṣe àlékún ọ̀nà mọ̀ fún wọn wọ́n tún mọ̀ pé ẹni tó bá ti jókòó tó ń ka alukuran ẹni tó ń kọ́ wọn lálukuran gan òun gan gbalada nítorí anabiwa Muhammad sallallahu ó sọ nínú ọ̀rọ̀ mi ń bò mí ó ní man salaka tariqan ó lẹ́ni tó bá kírètì ojú ọ̀nà kan ó wá àyè fúrẹ̀ ó kírètì time ó ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ man salaka tariqan ẹni tó bá kírètì ojú ọ̀nà kan yaltamisu fi ilman táwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ níbẹ̀ illa an salaka Allahu lahu tariqan ila aljanna àyàfi kọ́lọ́ ń kírètì irú ọ̀nà bẹ́ẹ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ tóun náà gbà wọ àlìjọ́nà tó bá dijọ́ gbèdé àlìkíyàmọ̀ ó tún mọ̀ pé àáfàá tó kírètì táìmù ẹ̀ tó ń ka ọmọ lẹ́kọ̀ọ́ àgbàládá ẹni tó ń ka àlùkùránì náà gan bákan náà òun náà àgbàládá nítorí ìmọ́lẹ̀ a máa sọ̀kalẹ̀ fún ní gbogbo ìgbà Ọlọ́run sọ nínú àlùkùránì ó ní ẹni tó ń ka àlùkùránì ní gbogbo ó ní ja'ala bainahum hijaban masuturan wa ja'ala àlùkùránì láàrin ẹni tó ń ka walladina la yu'minuna bihayatihi àtàwọn tí ò ní gbàgbọ́ sínú hijaban masuturan òun á fi ṣe guidance fún wọn wọ́n tún mọ̀ pé dìmọ́ bàbá ṣe ń ka àlùkùránì sí bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ Ọlọ́run a máa dé fún yàn bẹ́ẹ̀ náà ni guidance a máa dé fún yàn bẹ́ẹ̀ náà lọ́lọ́run a máa fi kùránì tẹni yẹn ń kà á sọ ọ́ di protection fún ọwọ́ àwọn ẹni ibi ò ní ka láyé nítorí pé ó ń ka àlùkùránì àwọn tí ò ní gbàgbọ́ nínú ògo ẹ̀ àwọn tí ò ní gbàgbọ́ lọ́jọ́ iwájú ẹ̀ àwọn tí ò ní gbàgbọ́ nínú fíṣọ ẹ̀ Ọlọ́run á fi àlùkùránì á fi guide wọn ó ní tó bá dijọ́ gbèǹde àlùkùránì náà bákan náà ó ní kùránì á dìde gẹ́gẹ́ bí Ramadan á ṣe dìde ìpè Ọlọ́run ò bá mi ṣe pé àwọn ẹni ibi àwọn ará bí nítorí pé mi lọ́sàn-án wọn ò jẹ wọn ò mu wọn ka Al-Qur'an wọn gbààwẹ̀ bẹ́ẹ̀ náà ni Kùránì náà wá sọ ìpè Ọlọ́run fàyẹ̀ ṣìfáàní wọlá èmi Al-Qur'an bá mi ṣe pé àwọn ará bí nítorí pé kí ni ní gbogbo ìgbà èmi Al-Qur'an ni wọ́n fi ń nájú èmi ni wọ́n ń kà ní gbogbo ìgbà Kùránì ti rọrùn tó ṣe pé gbogbo wa lè sọ pé àníkà nígbà kan wọ́n sọ pé wọ́n ọ̀lẹ́bà tí ó bọ́ sílé kéwú àwọn àfáà lé wa kúrò ní skul àbí wọ́n lé wa kúrò nílé kéwú nítorí pé wọ́n nà wá ní gbogbo ìgbà nǹkan ti rọrùn kò sí bá a ṣe lè sá fún Al-Qur'an wa wọ́n ti translate Quran sí ọ̀pọ̀lọpọ̀ èdè láyé lẹ́nu tó pé tó o bá sọ pé o mọ Arabic you can easily read it in English or Yorùbá gbogbo àwa mùsùlùmí ẹ má jẹ́ kí ìwé Quran wa kódà gẹ́gẹ́ bí ìwé spiritual guidance nìkan tó pé ìjọ ta bá ti ní problem ìjọ yẹn là á rántí pé ẹ káka Al-Qur'an ìjọ ta bá ní problem là á rántí pé wọ́n ní súrà kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní súratu Yasin ìjọ ta bá ní ìdìrànlọ́wọ́ là á rántí pé súrà kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní súratul Waqi'a káka ẹ jẹ́ ká rí Qur'an wa as a guidance gbogbo ètò ayé láyé ìjọ tí ọ̀pọ̀lọpọ̀ bá débi tó ń lọ tán táwọn àfáà bá bẹ lọ́hùn fún kò ní rántí àfáà mọ́ tí wọ́n bá bí pé àárín mọ́sálásí mọ́ àárín mọ́sálásí mọ́ ẹ̀sẹ̀ máa bá wa bẹ lọ́hùn bẹ́ẹ̀ ìjọ tí problem yẹn bá dé á sáré tọ̀ Al-Qur'ani lọ ìjọ tó wà ní position tó wà yẹn báwo ni ò ṣe ní jábọ́ àfi kó padà sínú Al-Qur'an Qur'ani á guide ẹ̀ ẹgbẹ́jẹ́ tó yẹn bá ti achieve gbogbo nǹkan tó yẹn á achieve tán láyé báwo lè yẹn ti fẹ́ maintain position yẹn tí ò fi ní jábọ́ Ọlọ́run sọ ìtàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì tó ti lọ ó ní minimum qassasna ilayka wa minimum lam naqsus ó ló ń bẹ nínú wọn tá a sọ̀tàn wọn fún yín ó ń bẹ nínú wọn tá a sọ̀tàn wọn fún yín àwọn tó wá sọ̀tàn wọn fún wa kò déédéé sọ látàn ó fẹ́ ká lẹ́ẹ̀ni kankan látara wọn níjọ́ táwa náà bá wá ń ṣe léyìí ó ń túmọ̀ pé à ń ka Al-Qur'ani wa Qur'ani ọ̀wá ní fi wá sílẹ̀ nígbà kankan rárá eléyìí tá à ń ṣe léyìí tá à ń celebrate àwọn ọmọdé lẹ́nu
mo kí àwa òbí pé a kú oríire. It's a great achievement láti kọ́ ọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́ nítorí pé Yorùbá ní ẹ̀sìn tá a bá fẹ́ kó parẹ́ wọn kì í lé ọmọdé kúrò nínú ẹ̀. Inú Islam ni wọ́n bí wá sí, tàbá embrace Islam lọ́nà kan tàbọ́nà kejì a dẹ̀ fẹ́ kó continue bẹ́ẹ̀ ó dandan ká fẹ́ ẹ̀sìn yẹn lé àwọn ọmọ wa lọ́wọ́. Ọ̀nà tá a fẹ́ gbà fi lé wọn lọ́wọ́ òun náà ńlá jẹ́ pé kí wọ́n learn Al-Quran. Responsibility òbí kọ̀ọ̀kan ni. Ìjọ tá a bá ṣe á di ìbálẹ́jọ́ bú fún wa tó bá di ọ̀dọ̀ Ọlọ́run. Ipe àwọn ọmọ tá a kó fún báwo lẹ ṣe dà wọ́n jẹ̀ sí. Ànábì sọ ó ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati, ó ní gbogbo yín lolùdáná jẹ, gbogbo yín ládẹ̀ ní kẹ́, gbogbo yín ládẹ̀ query ẹran ta ní kẹ́ dàjẹ́ báwo lẹ ṣe dàjẹ́ sí. Lára responsibility wa, the first responsibility òun náà ni ká train àwọn ọmọ wa, ká kọ́ wọn lẹ́kọ̀ọ́. Number 1 òun náà ni ẹ̀kọ́ ẹ̀sìn, that is religion education. Religion education yìí náà tó ti wá bẹ̀rẹ̀ òun náà ni Al-Quran, kí wọ́n ka Al-Quran kí wọ́n dẹ̀ gbọ́yé, kí wọ́n memorize ẹ̀ tó bá rọrùn fún wọn. Ibi tí mo wá ń lọ tí màá fi kó jẹ́ tí màá fi parí ẹ̀ sí, tí mo rí pé there is a lot of challenge ní àwùjọ wa lẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú, ọ̀pọ̀lọpọ̀ center láti sọ di tahfizul Quran. Despite pé ọ̀pọ̀lọpọ̀ memorize Quran, a rí ọ̀pọ̀lọpọ̀ gan tó jẹ́ dàgbà a sọ pé òun náà ti lọ sílé kéwú rí, a dẹ̀ máa ka Quran lórí. Tá bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n commit crime lẹ́yìn, a rí Muslim nínú wọn, bẹ́ẹ̀ náà ládẹ̀ rí Christian nínú wọn. A rí ọ̀pọ̀lọpọ̀ tí a máa sọ pé òun náà ti lọ sílé kéwú rí. Ẹ jẹ́ ká lọ sí north lẹ́yìn ká wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn bandit, àwọn Boko Haram. Mo lè sọ categorically gbogbo àná dẹ̀ nǹkan tí ò pamọ́ ni. At least 890 of gbogbo àwọn tí wọ́n accuse lẹ́yìn gbogbo wọn ló memorize Quran o. Ṣẹ́ngẹ́tì mi yé sà, gbogbo wọn máa ka Al-Quran fún wa, wọn máa ka Al-Quran lórí. Gbogbo wọn develop látara àwọn tí wọ́n ń pè ní Al-Munjiri. Al-Munjiri wọn ò dẹ̀ níṣẹ́ kan ní north, wọn ò ní nǹkan tí wọ́n ń ṣe rather than kí wọ́n ka Al-Quran. Majority of them they were hafizul Quran. Gbogbo àwọn tí wọ́n ń pè ní bandits lẹ́ni, tí wọ́n ń pè ní Boko Haram, níbo ni Quran wọn wà? That is the challenge. N ta béèrè lọ́wọ́ ara wa ni pé where did they get it wrong? Níbo ni mistake ti ṣẹlẹ̀? Ṣé Quran lọ sọ fún wa pé téèyàn bá ti ka Al-Quran tán èèyàn láti yàyàkuyà? Wọ́n á máa ka Al-Quran jáde lẹ́nu, wọ́n á dẹ̀ máa gbé ọ̀bẹ lé àwọn èèyàn lórí. Ṣé Quran ló sọ bẹ́ẹ̀ fún wọn? Ṣé wọn kà nínú Al-Quran tọ́lọ́ sọ pé la taqtulu nafsan allati harrama illa bil haqq, ẹ má pa ẹ̀mí kan, wa man qatala nafsan muta'ammidan fajazahu jahannam, ẹni tó bá try tẹ́mi kan bá bọ́ lọ́wọ́ ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo ayé. Ọlọ́run dẹ̀ ní ọlọ́wà ní wajazahu jahannam, ohun tá a fi gbẹ̀yìn ẹ̀ fún òun náà nínú jahannam. Ohun tí mo challenge ló jẹ́ fún gbogbo wa, tí mo dẹ̀ fẹ́ kí àwa ta nílé kéwú bí yìí ká bọ́rọ̀ idea yẹn. Báwo nílé kéwú tí wá lé ṣe yàtọ̀ sí àwọn ilé kéwú míì tí wọ́n ń produce gbogbo àwọn tó ń yàyàkuyà káàkiri? Níbo la ti get it wrong? Kí ló yẹ kí wọ́n fi kún, kí ni wọn ò fi kún? Ọ̀pọ̀lọpọ̀ àfáà lẹ́nu tẹ́ bá rí tí wọ́n gbọ́ sórí Facebook, ẹ rí wà tí wọ́n ń hù pé àfáà náà lélẹ́yìí, wọ́n lọ borí èèyàn lọ́wọ́ ẹ̀, wọ́n bá nǹkan báyìí. Àfáà dẹ̀ claim pé ṣé àfáà lòun ń ṣe, kò níṣẹ́ mi. Àfi tá a bá fẹ́ bá rí package ẹ̀ pé kò ń ṣe iṣẹ́ àfáà, iṣẹ́ àfáà sọ pé ká máa ṣe nǹkan. Gbogbo eléyìí ni tó jẹ́ challenge fún wa. Níbo la tí wá get it wrong tí máa fẹ́ kí ilé kéwì ká package ẹ̀ mọ́ program wa? Níjọ́ tẹ́yìn bá ń dálé ẹ̀kọ́ sílẹ̀ ó ń láti ní curriculum. Inú curriculum tó bá dẹ̀ fẹ́ design, ṣé o ṣe ń gbọ́? Inú curriculum tẹ́yìn bá dẹ̀ fẹ́ design á ní aim and objective. Àwọn ọmọ tó ń ka Al-Quran jáde níbí, kí ni aim and objective wa lórí wọn? Kí la fẹ́ kí wọ́n yà? Níjọ́ tá bá lè try láti define irú èèyàn wo la fẹ́ kí wọ́n yà, irú personality wo la fẹ́ produce jáde nílé kéwú bí. Níjọ́ tá bá define pé irú èèyàn báyìí a fẹ́ produce ẹni tí a jẹ́ Mùsùlùmí, is a pious Muslim. Kí làwọn characteristics tí pious Muslim láti ní? Ìyẹn la máa fi kọ́ àwọn ọmọ yẹn láti pilẹ̀. Inú nǹkan kan tí mo rí ọ̀pọ̀lọpọ̀ tahfizul Quran, ọ̀pọ̀lọpọ̀ ló ń boast lé ní pé wọ́n há Quran. Ọ̀pọ̀lọpọ̀ míì ti kúrò nínú Islam pátápátá, á dẹ̀ máa claim wípé òun have at least half, òun have 1/3, òun have quarter of odi Quran. Ẹ wá béèrè pé Quran dàlá rẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ káàkiri ní Western world. Bí ọba níbẹ̀ yẹn bá jìnnà, wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní north tí mo ń sọ fún wa. Ipò ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ àwọn tó ṣe bandit káà. Ohun tí wọ́n get wrong, òun náà ni Quran kò pín síbi pé ká memorize Quran nìkan o.
níjọ́ tá bá study Quran iná la Nábì sọ nínú ọ̀rọ̀ ẹ̀ yí pé mọ́ mi ń baytin min buyutillah kò ní sí nínú ilé kan yatiluna kitaballah wọ́n ń ka alukurani wọ́n ń ka lọ lógeere wọn ò mọ̀túmẹ̀ ó wá ní wayatadarrasuna bainahum lẹ́yìn ìgbà tí wọ́n ń ka lógeere tí wọ́n memorize ẹ̀ yatadarrasuna bainahum wọ́n bẹ̀rẹ̀ sí study ẹ̀ wọ́n túmọ̀ pé àwọn ọmọ wa tá à ń kọ́ ta fẹ́ produce jáde ta fẹ́ kí wọ́n jẹ́ pious muslim tí wọ́n ò ní yàyàkuyà tí wọ́n ò ní borúkọ lé kéwù yìí jẹ́ tí wọ́n sọ pé àwọn náà ha Quran ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ha Quran ló ń pààyàn káàkiri ní north wọ́n láti study Quran meaning of nǹkan tí wọ́n memorize after the meaning kí wọ́n mọ̀ bá wọn ṣe fẹ́ apply sí gbèsè ayé wọn iná wọn sọ pé Ọlọ́run sọ ìtàn àwọn ànábì tó pọ̀ nínú alukur'an àwọn tó wá sọ̀tàn wọn fún Ọlọ́run fẹ́ ká lẹ́nì kankan lára ẹ̀ gbogbo àwọn ànábì pátá ló ní story and láti wá béèrè lọ́wọ́ ara wa what is the moral lesson at the end of story tá a bá sọ fún àwọn ọmọ wa at the end of each verse or chapter kọ̀ọ̀kan what are the moral lesson táwọn ọmọ yìí lè derive nínú suratu Fatiha what are the moral lesson tí wọ́n lè derive kúrò nínú ẹ̀ tí wọ́n á fi máa lo ìgbésí ayé wọn ìjọ tó bá pọ̀ ní ìgbésí ayé wọn ni wọn ò ní ṣìwàwò nítorí pé Kùránì tí wọ́n memorize tí wọ́n ò mọ̀ túmọ̀ just like Kùránì padà describe irú àwọn kan bẹ́ẹ̀ ó ló dà gẹ́gẹ́ bí ẹni ó dà gẹ́gẹ́ bí ràkúnmí ọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n di ẹrù tírà rù lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ò lè ka Kùránì tàbí kò lè ka tírà kò lè kàwé bẹ́ẹ̀ tí wọ́n ti gbé ẹrù lórí just like ẹni tó memorize Kùránì tí ò mọ̀ túmọ̀ Fatiha tí o mọ̀ bọ́yọ̀ fẹ́ apply gbogbo àwọn lesson tó ń bẹ nínú ẹ̀ nǹkan tí mo rí as a challenge nìyẹn nǹkan tẹ́ẹ̀dẹ̀ ní láti design sí ilé kéwú wa ń bí yìí rèé wípé kí ni nǹkan tí a differentiate ilé kéwú yìí yàtọ̀ sí ọ̀dà ilé kéwú yòókù nǹkan táwọn ọmọdé yìí ń kọ́ tí wọ́n memorize ṣé wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ tí wọ́n bá dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ apply sí gbèsè ayé wọn ọ̀tọ̀ ní kéèyàn ó mọ̀ túmọ̀ nǹkan ọ̀tọ̀ ní kéèyàn ó try láti apply ẹ̀ that is the first number one. Secondly, hello sir. Secondly, gbogbo àwa ta champion lè kéwú àáfàá ni proprietor ni ẹ jẹ́ káwọn ọmọ yẹn rí wa as a role model. Ẹ̀kọ́ Al-Qur'ani tá ń kọ́ wọn kí wọ́n rí àpẹẹrẹ lára àwa náà. Qur'ani ní a lot of do's and don't. Ẹ ṣe báyìí, ẹ má ṣe báyìí. Ìjẹ́ inú ìṣesí tiwa náà nínú ìhùwàsí wa láàrin ara wa sẹ́nì kejì láàrin ara wa sí àwùjọ láàrin ara wa sínú fámìlì wa ṣé Kùránì ó reflect nínú ìṣesí wa àwa tá à ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ Al-Qur'an ṣé à ń sọ fún àwọn èèyàn yí pé ohun tí mò ń sọ ni kẹ́ ẹ gbọ́ ẹ má tẹ̀lé nǹkan tí mò ń ṣe Kùránì dẹ̀ sọ nínú Al-Qur'an ó ní àwọn tí wọ́n ń sọ pé kí láyà Kùránì ó ní atamuruna an-nasa bil-birri wa tanzawna anfusakum oníṣẹ́ máa para yín láṣẹ pé káwọn èèyàn ó ṣe dáadáa tẹ́yìn á dẹ̀ gbàgbé ara yín wa taquluna ma la taf'alun ó lẹ́tù máa sọ nǹkan tí ẹ yàtọ̀ sí nǹkan tẹ́yìn ṣe níṣẹ́ afala ta'qilun ó ní àbẹ̀ nílẹ̀ akáyé ni ìjọ tá a bá fẹ́ Kùránì tá à ń produce àwọn ọmọ tá à ń produce sáyé kí wọ́n jẹ́ àpèjúwe tó dáa kí wọ́n jẹ́ masalul a'la good example wọ́n láti rí good example yẹn lára àwa òbí náà bákan náà wọ́n láti rí àpẹẹrẹ tó dáa látara àwa òbí wọ́n láti rí àpẹẹrẹ tó dáa látara àwa tá a jẹ́ tíṣà náà bákan náà ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú pọ̀ lénìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó memorize Kùránì pọ̀ lénìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe wòlímọ̀ ilé kéwú pọ̀ lénìí káàkiri bẹ̀tẹ̀ á béèrè pé kí ni reflection Kùránì nígbèsí ayé wọn àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó ń tèkì tí wọ́n ń study ẹ̀sìn wọ́n lásìkò tá a wà ìhun náà ni. òun náà ni ẹ̀sìn pọ̀ ẹ̀sìn ò pọ̀ tó báyìí Islamic center ò pọ̀ tó báyìí Asalatu center ò pọ̀ tó báyìí ṣọ́ọ̀ṣì náà ò pọ̀ tó báyìí látijọ́ ìbẹ̀rù Ọlọ́run bá pọ̀ ju tí wọ́n ń pè lẹ́sìn lọ ẹ̀sìn pọ̀ lẹ́nu àmọ́ kò síwà tó dáa pẹ̀lú ẹ̀ gbogbo eléyìí láti package àwa òbí náà bá kún náà àwa náà ní role tá láti play àwọn ọmọ wa tá à ń sanwó wọn lọ sílé kúrò Al-Qur'an tí wọ́n lọ ka Al-Qur'an tá ti torí wọn jẹ́kọ̀ọ́ lẹ́nu ó ní etí ọ̀pọ̀lọpọ̀ ní láti fẹ́ ná níbí ó ní etí ọ̀pọ̀lọpọ̀ láti lọ yá wípé kó lè yẹ mí kó lè yẹ àwọn ọmọ yẹn náà àfi káwọn ọmọ yẹn náà rí àpẹẹrẹ tó dá lára àwa náà nítorí àwọn asásàlátù ní gbogbo ìgbà wọ́n dẹ̀ ń ṣe wáàsí fún wa ǹjẹ́ wáàsí tí wọ́n ń ṣe fún wa ṣó reflect lára wa níjọ́ tó bá reflect lára la àwọn ọmọ ní àrí pé àwọn náà ti ń ka Quran ní tí wọ́n dẹ̀ sọ fún wa pé Quran ní ká ṣe rè Quran ní ká ṣe báyìí Quran ní ká má ṣe báyìí eléyìí la lè ṣe eléyìí ni á jẹ́ kí ìwà wa ó lè da ọ̀pọ̀lọpọ̀ ọnú ilé ló ti dàrú káàkiri lẹ́nu wọ́n béèrè lọ́wọ́ ìyá wa Aisha
wọ́n ní máa kólókò rasul ó ní kí ni ìwà ànábì ó ní kólókò alukur'an ó ní ìwà ànábì òun náà ní alukur'an ó tún wọ́n pé gbogbo táwọn ọmọ ilé ìfẹ́ fi lògbé sí ayé òun náà ti gbé wọlé wọn lọ́wọ́ lẹ́nu ó wá kún application báwo ni wọ́n ṣe fẹ́ lo application yẹn wọ́n á wá rí true attitude àwa òbí kọ̀ọ̀kan wọ́n yẹ kí wọ́n rí true attitude àwa tíṣà ká má sọ nǹkan tí à ń sọ jáde lẹ́nu táwa náà ò dẹ̀ ní lè tẹ̀lé tí a bá ti ń ṣe ó máa confuse àwọn ọmọ yẹn àwọn ọmọ tiwa ọlọ́run kó jẹ́ kí wọ́n ṣe oríire fún wa o ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ lè ní ọlọ́run jẹ́ kó jẹ́ ìbẹ̀rẹ̀ ìgbésí ayé dáadáa ní ìgbésí ayé wọn kùránì tí wọ́n memorize tí wọ́n fẹ́ celebrate ẹ̀ lẹ́nu ọlọ́run jẹ́ kó jẹ́ ìgbésẹ̀ tó dáa fún wọn ọlọ́run kó fi wọ́n ṣe aṣíwájú ayé nítorí ẹni ó bá ti mọ kùránì nínú condition tí wọ́n fi yan aṣíwájú nínú ẹ̀sìn wọ́n á sọ pé talent tó ka kùránì jù àwọn ọmọdé yìí wọ́n ṣe kéré tó lè ní wọ́n ti gbé the role of responsibility àbí the role of leadership wọ́n ti gbélé wọn lórí bó yẹ kí bàbá wọn tí ò bá mọ alukuran tí wọ́n bá fẹ́ kírun àwọn ọmọ yẹn bó ṣe nǹkan jọ lé tó wọ́n á sọ pé àwọn ọmọ yẹn ní right láti lead àwọn bàbá wọn tí ò mọ Quran ó ń túmọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí the role of leadership wọ́n ti bẹ̀rẹ̀ nígbésí ayé wọn báyìí àwọn ọmọ náà Ọlọ́run jẹ́ kan ṣoríire fún wa o kò sí bẹ́ẹ̀ yẹn fẹ́ mọ alukuran tí memory ẹ̀ ò ní sound tó ní lè ha nǹkan gidi odidi alukuran èèyàn ha sórí wọn ò lè gbéwèé ìwé chemistry fún kọ́ má lè ha wọn ò ní lè gbéwèé Shakespeare fún kọ́ má lè ha wọ́n tún mọ̀ pé oríṣiríṣi nǹkan ni wọ́n ti package sí ìgbésí ayé àwọn ọmọ yẹn ọlọ́mọṣẹ́ jẹ́ káwọn ọmọ inú òṣòrere fún wa o Ọlọ́run kó bá dá wọn sí kó bá wò wọn o àtàwọn ọmọ tẹ́nì kọ̀ọ̀kan wa náà tí wọ́n ti ṣe àtẹlẹ́ tó tún fẹ́ ṣe náà Ọlọ́run kó bá wọ àwọn ọmọ náà wala al-Fatiha. ẹja ṣe amina àdúrà máa gbà pẹ̀lú ìlànà ṣe máa ọ̀rọ̀ ní ilé agbo iṣẹ́ àtàárọ̀ ọlọ́mọ́sàdé kí a rí fún pẹ́ pẹ̀lú àwọn wala quwwata illa billahi al-aliyyil azim ẹni àpọ̀lẹ́ ní wọn kí ní ṣe àrífín ibi tá ń lọ nísìnyí inshallah láì nígbà àsìkò gbogbo àwọn oníwèé yìí mọ̀ tí wọ́n máa bọ̀ lẹ́ẹ̀kan náà.